àwọn ọmọ Ìbàdàn ṣẹ̀yẹ ìkẹyìn f'Olúbàdàn tó wàjà. Èrò pọ̀ bí omi. Bí omi làwọn èrò pọ̀ tí wọ́n ń wọ́ lọ wọ́bọ̀ lórí òkè Màpó àti gbogbo agbègbè ẹ̀ nígbà tí wọ́n gbé òkú Olúbàdàn ọba Mahood Ọlálékan Balógun débẹ̀ fún ẹ̀yẹ ìkẹyìn, àti pé kí gbogbo àwọn ọmọ Ìbàdàn àti àwọn olùgbé ìlú náà tí wọ́n bá fẹ́ fojú kan òkú rẹ̀ kí wọ́n tó sin lè fojú ara wọn rí i. Kí wọ́n tó gbé òkú náà dé gbọ̀ngàn Màpó làwọn èrò ti débẹ̀. Ṣé wọ́n ti gbọ́ pé wọ́n ń gbé òkú ọba náà bọ̀ níbẹ̀ kí wọ́n tó gbé e lọ fún sísin. Ohun tó sì jẹ́ kí ìsìnkú náà yá kánkán bẹ́ẹ̀ ni pé mùsùlùmí ni ọba Balógun, òkú mùsùlùmí kì í sì gbélẹ̀, pàápàá tó jẹ́ lásìkò ààwẹ̀ Ramadan ló jẹ́ Ọlọ́run nípè. Ohun tí wọ́n ṣe kinní náà pàápàá rèé tí wọ́n sì sọ pé kí àwọn èrò tí wọ́n bá fẹ́ wo Olúbàdàn níwò ìkẹyìn tètè wá pàdé àwọn. Ohun tó jẹ́ kí èrò pọ̀ rèé nítorí kálukú ló fẹ́ fojú kan ọba náà, pàápàá àwọn tó ń ṣe bí àlá pé Olúbàdàn ti kú. Ṣùgbọ́n kì í ṣe nǹkan ìbànújẹ́ o. Bí àwọn onílù ti ń lù bẹ́ẹ̀ náà làwọn olórin ń kọ. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn ńláńlá pàápàá ń wọlé sí gbọ̀ngàn náà láti ṣe ìbọ̀wọ̀ fún ìgbẹ̀yìn fún ọba Lékan Balógun. Ẹ̀yin náà ẹ wo àwọn èrò náà, ayé kì í yẹni jù bẹ́ẹ̀ náà lọ.